pẹ́ o. Super Eagles ní akọ́nimọ̀ọ́gbá tuntun. Ìròyìn tuntun ló sì jẹ́ létí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè yìí ti ní akọ́nimọ̀ọ́gbá tuntun báyìí. Ṣé ẹ kúkú mọ̀ pé láti ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2024 tó kọjá ní orílẹ̀-èdè yìí ti jáwé gbalé ẹ lọ fún akọ́nimọ̀ọ́gbá wọn ìyẹn ọmọ orílẹ̀-èdè Portugal ní Jose Peseiro. Lẹ́yìn ìgbà náà ni wọ́n tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ rẹ̀ nígbà yẹn tó tún jẹ́ ọmọ orílẹ̀-èdè yìí ìyẹn ọ̀gbẹ́ni Finidi George. Nígbà tí òun náà ò ṣe dáadáa tó nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bíi mélòó tó ti kó ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè yìí ìyẹn Super Eagles jáde gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tó sì sọ ikọ̀ ẹyẹ ìdì orílẹ̀-èdè yìí di ẹyẹ òdèrè kókò. Ìyẹn ló jẹ́ kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn lóṣù kẹfà ọdún 2024. Lẹ́yìn ìgbà náà ni orílẹ̀-èdè yìí tún yá ọ̀gbẹ́ni Austin Eguavoen gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá fìdíhẹ fún ikọ̀ Super Eagles. Gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí ló ti rò pé Austin Eguavoen ní orílẹ̀-èdè yìí máa pàpà gbà gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ Super Eagles. Ṣùgbọ́n ohun ìyanu ló jẹ́ bí àwọn aláṣẹ tó ń darí eré ìdárayá lórílẹ̀-èdè yìí ṣe kéde lórí ìkànnì ayélujára wọn lọ́jọ́ keje oṣù kínní ọdún 2025 yìí pé wọ́n ti tọwọ́ bọ̀wé àdéhùn ọlọ́dún méjì pẹ̀lú owó rọ̀gùnrọ̀gùn tó tó $50,000 ti ilẹ̀ Amẹ́ríkà ìyẹn $50,000 pẹ̀lú ọ̀gbẹ́ni Eric Sekusele tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Mali. Ikọ̀ ó ta lẹ́nu lórí pápá ṣèwádìí pé ojúṣe àkọ́kọ́ tí wọ́n fún ẹni ọdún 57 yìí ni pé kó mọ bó ṣe máa jẹ́ kí ikọ̀ Super Eagles pérégedé láti kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó máa wáyé lọ́dún 2026. Ọmọ orílẹ̀-èdè olómìnira Mali ní ọ̀gbẹ́ni Eric Sele òun náà sì jẹ́ adẹ̀yìnmú fún ikọ̀ Mali nígbà kan rí. Ẹ̀rù tó ń ba ọ̀pọ̀ lára àwọn ọmọ orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́ báyìí ni pé ǹjẹ́ Sele ni ó yẹ kí wọ́n gbà? Ǹjẹ́ Sele máa lè kó orílẹ̀-èdè yìí dé ilẹ̀ ìlérí báyìí? Èyí díẹ̀ lára àwọn ìbéèrè tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè yìí ń béèrè lọ́wọ́ ara wọn. Ikọ̀ ó ta lẹ́nu ṣèwádìí síwájú sí i láti mọ ta ni ọ̀gbẹ́ni Eric Sekusele jẹ́ gan-an. Ẹ pàdé wa nínú apá kejì bá a ṣe máa jábọ̀ fún yín pé ta ni Eric Sekusele jẹ́ gan-an. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Famous Amos ló ń jábọ̀ ìròyìn.